lè tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ wọ́lùkọlù tó wáyé nílẹ̀ Ìbàdàn jòní tó ti padà yọrí sí ikú àga àǹbẹ̀lẹ̀ fáwọn èèyàn ilé tó lé ní 30 gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ti wà fún nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Láàárọ̀ tòní láti gbọ́ wípé ilé ẹjọ́ wulẹ̀ ti sàngọ́ arákùnrin Hamzat àti arábìnrin Naomi wọ́n pé àtàwọn míì wọ́n ti sàngọ́ wọn sí ọgbà wípé kí wọ́n lọ mọ́ rí nájúná ní Àgòdì títí dìgbà tí wọ́n tún mọ́ tún ẹjọ́ wọn tán mọ́ tún gbé dìde nílẹ̀. Wọ́n pé olórí ti ìlú Ilé-Ifẹ̀ ńgbà kan arábìnrin Naomi Sílẹ̀kùnọlá wọ́n pé arábìnrin ọ̀hún àti arákùnrin Hamzat tó jẹ́ oníròyìn kan nílẹ̀ Ìbàdàn wọ́n pé àwọn méjèèjì àti tó jẹ́ ọ̀gá àgbà ọ̀gá pírísípà nínú ilé ẹ̀kọ́ ti Basọ̀run níbi tí làlúrí ijó ní ti gbé ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn ọ̀gbẹ́ni Abdullahi Fasasi wọ́n ní wọ́n ti sọ nǹkan wọn o pé kí wọ́n lọ rí mọ́ nájúná ní ọgbà ilé tí ń bẹ ní Àgòdì látàrí ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn jò ní tó jẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́lùkọlù níbi tí àwọn èèyàn ti padà tẹra wọn pa tí ẹ̀mí sì bọ́ lọ́dọ̀ àwọn ọmọ jèsí ilé tí ń lọ bíi 530 35 ìyẹn ní ilé ẹjọ́ tí ń jókòó ní Ìyágànkú nílẹ̀ Ìbàdàn ló káwọ́ pọ̀nyìn ro ẹjọ́ níwájú Olúwàmí eléyìí tó jẹ́ májísírèètì tí ń bẹ ní Ìyágànkú wọ́n nígbà wọ́n sì ro ẹjọ́ ọ̀hún wọ́n mú okùn ọ̀ràn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi kọ́kọ́ wa àwọn lọ́rùn lọ́kọ̀ọ̀kan wọ́n kò jóbọ̀ ẹ̀sìn ọlọ́run pé ẹni àkọ́kọ́ yóò rojọ́ lórí eléyìí ẹnì kejì wọ́n sì ṣe bẹ́ẹ̀ 4 lọ́rùn kó wa wọn ní pé wọ́n fi ẹ̀sùn wọn kàn wọ́n lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní àkọ́kọ́ wọ́n gbé èso pàǹpápọ̀ conspiracy èkejì wọ́n pé ríran ikú ẹni ẹlẹ́ni lọ́wọ́ acceleration of death ẹni tí ò tí tó kú àti mú ikú rẹ̀ kó yá ní pápápá acceleration of death ìkẹta wọ́n ní causing harm negligent act causing harm wípé ìwà kọ̀ọ̀kanmí tó padà di làásìgbò sẹ́ni ẹlẹ́ni lọ́rùn ìkẹrin wọ́n pè ní failure to provide adequate security and medical facility wípé wọn ò mú ètò ààbò wọn ò mú kólé dandan bákan náà ni wọn ò mú ọ̀rọ̀ ti ètò ìlera wọn ò mú lọ́kùnkúndùn tó sì padà yọrí sí ikú fún àwọn ẹni ẹlẹ́ni àwọn ẹ̀sùn mẹ́rin ilé tí wọ́n kojú bọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí okùn tí wọ́n fi kọ́ àwọn táwọn wíì tí wọ́n fi kọ́ wọn lọ́rùn nù tí wọ́n sì wọ́ wọn ríwájú ilé ẹjọ́ ní tuurú tuntun tó jẹ́ January 1 wọ́n pé ibẹ̀ náà ni ó ṣeé ṣe kó bá wọn torí pé ó di ọjọ́ 13 nínú oṣù kínní ọdún 2025 kí wọ́n tó tún ẹjọ́ wọn gbéyẹ̀wò lórí pé bí wọ́n bá relé bí wọn ò sì relé pàápàá jùlọ wọn ẹni tí wọ́n fojú ẹ̀ ní ba iwájú ilé ẹjọ́ tó jẹ́ ti ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ gangan níbí yìí wọ́n ní onítọ̀hún gbọ́dọ̀ sọ ilé tó jẹ́ bí àmọ̀ràn tí ó fi ilẹ̀ fún ilé ẹjọ́ pé báyìí ní kẹrù ẹjọ́ yìí báyìí ní ẹ má rò ó wọn ni wọ́n sì ń dúró de ìmọ̀ràn ọ̀hún o láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ dàrẹ́tọ̀ fún àwọn fojú aráàlú ba iwájú ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni bákan náà sọdẹ tó jẹ́ agbẹjọ́rò àwọn onítọ̀hún ó gbọ́dọ̀ wá sọ níwájú ilé ẹjọ́ kí nìdí rẹ̀ tí wọn ò fi gbọ́dọ̀ sọǹgọ àwọn onítọ̀hún sí iwájú ilé ẹjọ́ àbí kí nìdí tí wọn fi gbọ́dọ̀ yọ ọkùnràn kúrò ní ọrùn wọn wọn ni títí dìgbà tí àwọn eléyìí ó sì ṣe bẹ́ẹ̀ o àjẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wíhùn àtàwọn míì tó kọ wọn tí ì bá ìwé ìjáde wọn láwọn onítọ̀hún gbọ́dọ̀ lọ́mọ nájú nínú àkàtà ilé tí ń bẹ ní Àgòdì nílẹ̀ ti Ìbàdàn wọn ni ẹni tó wá jẹ́ agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Hamzat ń tiẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Ridwan Adékúnlé ó sọ níwájú ilé ẹjọ́ wípé àwọn mọ̀ ti ní àwọn àjọsọ kan láàrin àwọn tí ń gbẹjọ́rò fúnjọba àtàwọn táwọn jẹ́ ti àwọn ẹni afẹ̀sùnkàn wọ̀nyí wípé ẹ má jẹ́ wọn re ibi tí ó jẹ́ ọgbẹ̀ wọn láti lọ rí mọ́ ọ̀nà júmbẹ̀ wọn ní àmọ́ ọ̀rọ̀ wọn dàbẹ̀ wípé bí àwọn ṣe ń yín àgbàdo ẹ̀yìn gbá ńlọ padà bọ́ sí inú ọ̀rọ̀ tó ń tọ̀ sí ń sọ ó ní ẹ máa wo ọ̀gbẹ́ni Ọlájídé tó jẹ́ principal wọ́n ní agbẹjọ́rò tiẹ̀ ó ní ẹlẹ́jọ́ ọ̀hún tó jẹ́ oníbàárà tòun kódà gan kò yẹ kí wọ́n tiẹ̀ fi ojú rẹ̀ bá iwájú ilé ẹjọ́ bíi ti wò mọ̀ ó ní ilé ẹjọ́ ó yẹ kí wọ́n pé kóńtàn kó mọ̀ rè ilé bí ó tó bá tiẹ̀ wà lẹ́jọ́ jẹ́ o kó sì mọ̀ ti ilé wa mọ̀ jẹ́jọ́ ó ní àmọ́ kọ́ o gbogbo báwọn ti ń yín àgbàdo lánàá náà pé ẹ̀yìn gbá ẹni ṣe bẹ́ẹ̀ ti ń bọ́ sí i tó jẹ́ pé gbogbo tí wọ́n wí gẹ́gẹ́ bí àwíjàre níwájú Olúwàmí bí wọ́n wọ́ wọn lọ lánàá wọ́n pé pàbó ni gbogbo ẹ̀já sí o òfò ọjọ́ kejì ọjà torí pé adájọ́ ó padà fọ́nmú náà ní wípé gbogbo àwọn tí wọ́n kó wá síwájú òwe pátápátá ẹ̀rọ rẹ̀ sọ̀ǹgàn wọn o ṣe àkàtà bọ́lọ́mọbọ́mọ wí eléyìí tí ń bẹ ní Àgòdì kí wọ́n sì mọ gbájú táìmẹ̀ etí ìdínú oṣù kìíní ọdún 2025 tí wọ́n mọ̀ tún ẹjọ́ wọn gbéyẹ̀wò ní ọjọ́ 13.